A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Ajìjàǹgbara fún ilẹ̀ Yorùbá Sunday Adéyẹmọ tí gbogbo ènìyàn mọ̀ sí Sunday Ìgbòho ti lérí àti yọ̀ǹda orúkọ àwọn olóṣèlú tí wọ́n wà nídìí ìjínigbé olùkọ́ àti akẹ́kọ̀ọ́ ní ìjọba ìbílẹ̀ Oríire ìpínlẹ̀ Ọ̀yọ́. Ajìjàǹgbara sọ èyí níbi ó ti ń bá àwọn ìgbìmọ̀ tuntun fún ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ NANS sọ̀rọ̀ tí Akíntóyè Babátúndé darí wá sí ilé rẹ̀ ní agbègbè Sókà ìlú Ìbàdàn lánàá Ọjọ́rú. Nínú fọ́nrán tí ó ti gba orí ẹ̀rọ ayélujára báyìí ni Ìgbòho ti ní òun ti pinnu àti kojú àwọn adàlúrú wọ̀nyí ṣùgbọ́n tí ìjọba ìpínlẹ̀ kò fún òun láàyè. Ó ní òun kò fi ìgbà kankan béèrè owó lọ́wọ́ ìṣèjọba Ṣèyí Mákindé láti fi gba àwọn tí wọ́n jí gbé kalẹ̀. Ìgbòho ní ìbá ṣe wípé wọ́n fún òun láàyè àti jáwọ́ ibi ìpàgọ́ àwọn adàlúrú, wọ́n á sá kàbàkàbà, wọn kì í ṣe èrè ènìyàn ni wọ́n. Òun sì mọ àwọn olóṣèlú tí wọ́n jẹ́ bàbá ìsàlẹ̀ wọn, bí wọn kò bá dẹ́kun àti máa ṣiṣẹ́ láabi wọn, gbogbo wọn lòun á rò síta nítorí àwọn olóṣèlú tí ó wà lẹ́yìn wọn ló ń kó ìbọn àti owó fún wọn. Ìgbòho tẹ̀síwájú wípé ohun yìí kan náà tí wọ́n ṣe fún Jonathan ni wọ́n ń ṣe fún Tinubu. Wọ́n fẹ́ mú ìṣèjọba nira, kódà wọ́n ní ètò tí wọ́n fi ń gbé ìròyìn kékeré láti fi ṣẹ̀rùbà ará ìlú kí wọ́n má bàa ṣe àtìlẹ́yìn fún un. Bí kì í bá ṣe wípé wọ́n pètepèrò ìjínigbé ìpínlẹ̀ Ọ̀yọ́, èéṣe tí wọn kò fi fún òun láàyè àti lépa wọn. Lẹ́yìn èyí ni ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wá ń wí fún un wípé àwọn ajínigbé ní bí òun bá gbìyànjú àti fi tipátipá wá gbà wọ́n kalẹ̀, àwọn á pa gbogbo wọn, wípé òun pẹ̀lú àwọn ọmọlẹ́yìn rẹ̀ bá gbìyànjú àti wá fi tipátipá lé wọn kúrò nínú igbó kí wọ́n wò ó bóyá á kù ẹyọ ènìyàn kan ṣoṣo nínú àwọn tí wọ́n jí gbé pẹ̀lú ìbọn alárìnfín ayẹta àti àdó olóró wọn. Ajìjàǹgbara tí ó fi ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe bùgbé yìí túbọ̀ sọ wípé lẹ́yìn tí òun gba òǹtẹ̀ láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ fún àjọ tí ó ṣẹ̀ṣẹ̀ dá sílẹ̀ tí ó pè ní Ìrù Ẹkùn ni ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kìlọ̀ fún un láti má ṣiṣẹ́, wípé bí ó bá gbìyànjú rẹ̀ ó lè yọrí sí ikú àwọn ọmọ wọ̀nyí. Pẹ̀lú bí ìṣèjọba Buhari ṣe burú tó, wọ́n fún un láàyè àti parí sáà rẹ̀, èéṣe tí wọn kò fẹ́ kí ará ilẹ̀ Yorùbá parí tirẹ̀. Ó ní Tinubu ni ó gba òun kalẹ̀ nígbà tí òun wà ní ìtìpó, kí lòun fẹ́ dojú sọ ọ́ sí, èéṣe tí wọ́n fi ń gbìyànjú àti ba ìṣèjọba rẹ̀ jẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Aláàfin ìlú Ọ̀yọ́ Ọba Abímbọ́lá Akeem Ọwọ́adé ti fi Ọba Rodman Aremu Ọláwálé Yekin Ṣàkúnbárí Kínní jẹ oyè Ọlọ́rà ti ìlú Ọ̀rá tuntun ní ìpínlẹ̀ Kwara bí ó ti ké sí kí ó gbé àṣà àti ìṣe Yorùbá ró fún àǹfààní ará ìlú. Nígbà tí ó ń sọ̀rọ̀ níbi ayẹyẹ ìfinijoyè ní Aláàfin tí ó kọ́wọ̀ọ́rìn pẹ̀lú aya rẹ̀ Olórí Abíwùmí ti ní adé idẹ tí wọ́n ń wọ̀ ní ilẹ̀ Yorùbá ṣe àfihàn àṣà àdáyébá àti ẹwà ìrìn tó ń tàn. Nínú àtẹ̀jáde láti ọwọ́ adarí ìròyìn Bọ̀dé Dúrójayé ni Aláàfin ti ní wíwọ adé ìlẹ̀kẹ̀ àwọn ọba Yorùbá gbọ́dọ̀ jẹ́ láti fi ṣe àfihàn àrà ọ̀tọ̀ àṣà Yorùbá. Iyì àṣà wa dá lórí iṣẹ́, a kò sì gbọ́dọ̀ fi ààyè gba kí ọ̀làjú ba àṣà àti ìṣe jẹ́. Ará ìlú gbọ́dọ̀ jọ̀wọ́ ara wọn fún àṣà àti àṣẹ fún àǹfààní àti àlàáfíà gbogbo ìlú. Ọba ní wọ́n gbọ́dọ̀ rí gẹ́gẹ́ bí olùpamọ́ àṣà, ìṣe àti adarí ìlú nítorí àwọn ni igbákejì òrìṣà. Ọ̀rọ̀ tí ọba bá sọ àṣẹ ni a sì máa wá sí ìmúṣẹ. Níbi ó ti ń gbàdúrà fún ìtọ́ni láti òkè wá fún ọba tuntun, Ọba Ọwọ́adé rọ ará ìlú kí wọ́n ṣe àtìlẹ́yìn pẹ̀lú adarí wọn fún àlàáfíà, ìlọsíwájú àti ìdàgbàsókè. Ọlọ́rà ti Ọ̀rá tuntun Ọba Ọláwálé Yekin wá jẹ́jẹ́ àti fi ara jì fún ará ìlú pẹ̀lú àmúlò ìmọ̀ àti ìwà ọmọlúàbí fún ìdàgbàsókè ìlú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí.
Àwọn olùṣèwádìí detectives láti Force Intelligence Response Team ti ń béèrè ìbéèrè lọ́wọ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ mínísítà ìlú Àbújá lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Lérè Ọláyínká àti òṣìṣẹ́ àjọ elétò ìdìbò tí wọ́n fi sí àhámọ́ lórí ẹ̀sùn àìgba àṣẹ tí wọ́n fi yọ̀ǹda àkọọ́lẹ̀ orúkọ àwọn olùdìbò Voters Registration Record. Orísun ìròyìn láti ọ̀dọ̀ ọlọ́pàá tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ ní ìwádìí yìí wáyé látara ìwé ẹ̀dùn ọkàn pẹtíṣọ̀nù tí wọ́n fi ṣe ẹ̀sùn bí wọ́n ti yọ̀ǹda ìwé-ẹ̀rí confidential document tí ó ní àkọọ́lẹ̀ òṣèré Emeka Ike. Orísun yìí ní láti àná ni electoral officer láti Abuja Municipal Area Council ti wà ní àkàtà wọn. Bákan náà ni wọ́n ránṣẹ́ sí amúgbálẹ́gbẹ̀ẹ́ mínísítà ìlú Àbújá fún ìbéèrè lórí ọ̀rọ̀ Emeka Ike. Amúgbálẹ́gbẹ̀ẹ́ alága àjọ elétò ìdìbò kan ni ó kọ ìwé ẹ̀dùn ọkàn ránṣẹ́ sí ọlọ́pàá lórí ẹ̀sùn ìlẹ̀dí àmọ̀pọ̀ fún ìwádìí ìwà ọ̀daràn, criminal conspiracy, cyber intimidation, leaking of classified documents and conduct likely to breach public peace. Gbogbo ẹ̀sùn yìí ni wọ́n lọ́ mọ́ ẹ̀sùn Emeka Ike. Gẹ́gẹ́ bí Orísun ṣe ṣàlàyé, ìṣẹ̀lẹ̀ yìí bẹ̀rẹ̀ ní ọjọ́ 29 oṣù karùn-ún ọdún 2026 nígbà tí àwọn olùfẹ̀hónúhàn kóra jọ sí ọ́fíìsì INEC ní Amac pẹ̀lú ẹ̀sùn àṣemáṣe lórí ètò ìdìbò abẹ́lé tó ń lọ lọ́wọ́. Lẹ́yìn ìfẹ̀hónúhàn ní Amac, electoral officer yẹ pọ́tàlù INEC wò tí wọ́n fi rí àkọọ́lẹ̀ Emeka Ike. Ó fi kún un wípé òṣìṣẹ́ yìí darí ẹnìkan kí ó bá wọn screenshot application details láti INEC voter enrolment device. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Enugu Peter Mbah ti jẹ́jẹ̀ẹ́ $150 mílíọ̀nù $150 million àti ilẹ̀ fún àwọn agbábọ́ọ̀lù àti alámòjútó Rangers International FC láti fi mọrírì 2025/2026 Nigerian Premier Football League title. Mbah ṣe ìkéde yìí ní ọjọ́ Ìṣẹ́gun níbi ayẹyẹ ife tí ẹgbẹ́ wọn gbà tí ó wáyé ní Okpara Square, Independence Layout, Enugu. Lábẹ́ ètò yìí ni àwọn agbábọ́ọ̀lù á ti pín $100 mílíọ̀nù nígbà tí àwọn alámòjútó mánéjìmẹ́ǹtì á gba $50 mílíọ̀nù. Bákan náà ni gómìnà pín ẹ̀bùn ilẹ̀ fún ẹgbẹ́ méjèèjì ní Enugu. Bí ó tilẹ̀ jẹ́ wípé kò tíì sọ ibi tí ilẹ̀ náà wà, Mbah wá fi dá àwọn alátìlẹyìn lójú wípé pápá ìṣeré Nnamdi Azikiwe yóò gbáradì àti gbàlejò ìdíje CAF Champions League tó ń bọ̀. Ikọ̀ agbábọ́ọ̀lù gba àmì ẹ̀yẹ ẹlẹ́ẹ̀kẹsàn-án NPFL àti ipò kejì láàrin ọdún mẹ́ta lẹ́yìn tí wọ́n gbo ewúro sí ojú Ìkòròdú City pẹ̀lú àmì ayò 2-1 ní pápá ìṣeré Mobọ́lájí Johnson, ìpínlẹ̀ Èkó, tí wọ́n fi parí sí 68 points, fi ọ̀kan la Rivers United FC tí ó parí ní 67. Kílọ́ọ̀bù méjèèjì yóò ṣaṣojú Nàìjíríà níbi ìdíje 2026-2027 CAF Champions League. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Heavyweight champion àná Anthony Joshua ti sọ gbangba wípé òun kò kábàámọ̀ lórí ọgbẹ́ tí ó dá sí Jake Paul lára níbi ìdíje oṣù kejìlá ọdún 2025. Ọmọ Nàìjíríà tí wọ́n bí sí ilẹ̀ Bìtìkó yìí ni wọ́n béèrè nípa ìfẹ̀yìntì Paul ní ọwọ́ rẹ̀ tí ó fi dáhùn pẹ̀lú ẹ̀rín kíkan àti àsọdájú. Ó ní iṣẹ́ tí wọ́n rán òun lòun jábọ̀. Joshua fi ẹ̀ṣẹ́ yẹ párí Paul ní ọ̀nà méjì ní Miami tí ó fi sọ YouTuber tí ó di abẹ̀ṣẹ́kù bí òjò di aláàbọ̀ ara. Láti ìgbà náà ni Paul ti ń mọ egbò. Àìpẹ́ yìí ni ó jẹ́wọ́ fún akọ̀ròyìn wípé ó ṣeéṣe kí iṣẹ́ rẹ̀ ti wá sópin. Nígbà tó ń sọ̀rọ̀ síwájú ìpadàbọ̀ ìjà rẹ̀ tako Christian Prenga ní ọjọ́ 25 oṣù keje ní Saudi Arabia, Joshua ṣe àfihàn wípé wọ́n fún òun láǹfààní àti fìjà pẹ́ẹ́ta pẹ̀lú Paul láti yọ ẹsẹ̀ rẹ̀ kúrò lágbo ìdíje. Ìbáàwáṣe ní ìpele kìíní tàbí ìpele kẹfà ni èyí ti wáyé. Kókó ibẹ̀ ni wípé ó jíṣẹ́ tí wọ́n rán. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó ní ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó ní ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.